ebi Dr. Afuwapẹ Adédíyà tí gbogbo ọmọ ní agbọmọlà nílùú Ìdìmú Paplan bus stop lẹ́yìn Jonathan Adéwálé Adébánlò over 7. So mo jẹ́ nìkan tí mò ń lo òrìṣà ayélujára ìbẹ̀rẹ̀ tí wà lẹ́nu ẹ̀sìn kì í ṣọ̀rọ̀ 30 years tí ò bá ń pè lọ́gbọ̀n ọdún. So ló bá di October yìí sì máa ṣe 30 years ọdún ẹ̀rọ alẹ́la yóò yàtọ̀ ẹlòmíì máa gbókè tó máa ń sá o ní ìlú ìsáfù tó bá ṣe bí lálẹ́lá máa ń mú ẹni tó bá ṣe kàlẹ́ alẹ́ máa ń mú iṣẹ́ tí aládàá ṣe ìgbà tí mo súnmọ́ ó sóò pọ̀ tó kọ́ tó mú mi gbé díẹ̀ nìyẹn kì í ṣe ẹran tó ń pa lẹ̀ ló mú mi lọ́bẹ̀ kì í ṣe owó ló mú mi lọ́bẹ̀ ogun kan náà ni ó dẹ̀ ṣẹ mo dẹ̀ lájò fọlọ́ gbúdúgbò ẹ bá ṣẹ́ èmi náà máa gbà sílé ó dẹ̀ padà ṣe ìgbìyànjú fún mi mo dẹ̀ ti sọ tó ń ṣe àwọn tó yẹ kó fún ní kò tí mo ti gbẹ fún wàhálà tó 20. So alẹ́la iṣẹ́ tí alẹ́la ń ṣe bí ti fa tí wọ́n sọ ẹ náà ní alẹ́la rí alẹ́la gbóbi bá ń bẹ lọ́hùn tó bá lọ́wọ́ ayélu a máa ń ṣe alẹ́la fún tó bá jẹ́ tó wáyé tó ríṣẹ́ a máa ń ṣe alẹ́la fún tí a bá jẹ́ tó máa mú bọ́ ire àmúbọ́ iṣẹ́ àmúbọ́ ọkọ a máa ń ṣe alẹ́la fún kẹ́ lóhùn lálàá pé àjẹ ohun ti rìn kiri àmúṣẹ́ kan lákàtà ń bí ohun ti lọ wọlé àláfà pé kò ká apá alẹ́la kan àwọn ọba aláìní nǹkan tó ń gbéṣẹ́ fún wa pé ọ̀dà kan náà wà jẹ́ ni wọ́n pè mí kan ń sè ní sáìdẹ̀pẹ̀ torí bí náà lọ níyàwó lẹ́yìn tó wà ní ọ̀rọ̀ ògbówó náà lọ babaláwo náà ò lè ṣe pé yàwó máa pa àwọn mo lè ṣe alẹ́la fún ìtàlá tí mú ìyá ìlọ́wọ́ lọ́bẹ̀ tó dìbúlẹ̀ ló ń pè mí lọ́rẹ̀ alẹ́la jẹ́ nǹkan tí ó le náà torí wọn ètò wà lóòótọ́ lè lo ayẹlẹ́la wọn babaláwo lè ṣe bó ti wù ní ìdìfà o ọlọ́tún lè mí ti wù ní ìdó ìṣàyẹ̀ ayẹlẹ́la ò ṣe ṣe bó ti wù ẹ̀ tó bá ṣẹlẹ̀ ń jẹ́ lápá fẹ́ dáhùn lóúnjẹ àkọ́kọ́ bìnà ayẹlẹ́la ibùkọ́ tó ṣe ẹgbẹ́ tó bá dàkàtà ìṣó máa gbégbá ọpẹ́ wọ́tálà bá ní kóra kára bá ṣe adẹ̀lùbá pẹ́ wọ́n wọ ẹgbẹ́ alẹ́la ẹni náà tó bá bìkú tẹ̀sí aláwọ̀ tó bá bìkú mọ́ so àwọn alẹ́la náà alẹ́la wọ stroke alẹ́la wọ wẹ̀ alẹ́la wọ arapa kò sáìsàn kan tọ́lọ́hún mọ̀ sí kápá alẹ́la ọ̀ka ṣùgbọ́n ẹni tó jìnnà sá ní alẹ́la kẹ̀kẹ́ bá dé lọ wọ́n ń pààyàn alẹ́la ọ̀pẹ nìkan kan wọn láì wà tí mo ti lọ sí tó ṣòro gbọ́n kò pa ọmọ mi ní kòkòrò ìpàyàwó ibi tí a fi ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé nǹkan tó mọ̀ tó àfi gbọ̀ngàn fa ní ọ̀rọ̀ alẹ́lẹ́ládé sọ alẹ́lẹ́lá kì í ṣògbówó alẹ́lẹ́lá kì í lọ pàtẹ yàn ẹni tó ṣiṣẹ́ alẹ́lẹ́lá kò gbọ́dọ̀ lò sàṣí kò gbọ́dọ̀ là pípa kò gbọ́dọ̀ là píta kò tó bá di là fẹ́ tẹ̀dá láyé alẹ́lẹ́lá kì í lọ́wọ́ sí. wọn náà máa ń fi ayélujára mólè. tó yàn bá dẹ̀ sọ pé bóyá òun ní àjẹ́ tàbá ara alẹ́lẹ́lá mu wọ́n dẹ̀ pé wọ́n jí mọ́tò wọ́n jọ́kadà wọ́n jí látọ̀pù olè kan jáǹbì kan a máa ń fi alẹ́lẹ́lá wa alẹ́lẹ́dẹ̀ máa mú wọn tó ngbà míì a máa ń gbé jáde àwọn aláǹṣe mo ti gbé lọ sí gbèrè nígbà tó jí mọ́tò tí mo lọ fi wà mo gbé lọ kọ̀máǹdì rí mo gbé látán. ìyẹn náà ni mo fẹ́ béèrè pé ǹjẹ́ ayélujára lè ṣídìí kúrò níbi tó wà. alẹ́lẹ́lá ò ṣídìí ọmọ gbọ́dọ̀ ṣídìí ìyá ẹ̀ ṣùgbọ́n ó lè ta máa mú bẹ̀ láti lọ ṣiṣẹ́ yẹn a máa bẹ̀rẹ̀ nípa alẹ́lẹ́lá kò ṣe ká mú náà lọ́bẹ̀ ká lọ sí ibi tó ti jí kínní àdákàtà ní ká jíṣẹ́ tó bá ti ní ká mú náà ó lè ta máa mú bẹ̀ táwọn lọ ṣiṣẹ́ yẹn tábàdà iṣẹ́ yẹn tán bọ́lọ̀ bá ń bẹ lórí tẹ̀ akájà kò sí kó ní kó máa ṣe nǹkan alẹ́lẹ́lá máa mú tọ̀ ojú ogunlé náà ni alẹ́lẹ́lá mu nígbà àwọn bàbá wa wọn bá ní ọ̀rọ̀ méjì mẹ́ta wọn lọ fún wọn búra nídìí alẹ́lẹ́lá sádòǹdò mọ́jẹ̀bù wọn alẹ́lẹ́lá wọn fi sóko alẹ́lẹ́lá tó fi sóko ẹ̀ kì í pé torí ó le o ìgbà míì tí òbí bá ti so àti kòkò tẹ́ bá máa dé bẹ̀rẹ̀ bíjọ́ kẹta gbogbo èso yẹn adíjá bọ́lẹ̀ fún ẹ̀ táwọn àjẹ́ ti lọ gbọ́ gbogbo ẹ̀sọ́ nù so wọ́n á di alẹ́lẹ́lá ti pé kẹ́ni bí má bàa wọnú oko yẹn lọ́ fi falẹ̀ láyọ̀ ọkùn ní ọ̀dọ̀ wa ṣùgbọ́n bó bá ti fi yan ẹ tí ọba rẹ̀ tó bá lọ jí nǹkan bẹ̀ alẹ́lẹ́lá lè mú ṣùgbọ́n ẹni tó lọ́mọdé tẹ́ wá sọ fún alẹ́lẹ́lá pé alẹ́lẹ́lá ìbò má pọ̀ ọmọ iṣẹ́ mi ẹni tó bá rọbí tí mi wọ̀ ni kò pa ó yàtọ̀ ẹni tó bá ní ẹ̀tanú kò lè alẹ́lẹ́lá o ẹni tó bá ń dèèyàn mọ́nú kò lè lò tó bá ṣẹ̀ mí sì bá ti sọ ọ́ lọ́wọ́ ti tọ́ náà nìyẹn ṣùgbọ́n mi nígbà kó tó bá ní máa fún alẹ́lẹ́lá ọ̀fẹ́ bẹ́ẹ̀ àìmọ̀ tó lóṣà ilé gan tó ń lò wọ́n tẹ́pọ̀ ti pa ọ́ kékeré ìwàkiwà ọ̀nà wa ti pọ̀ jù iṣẹ́ ibi dẹ̀ pọ̀ lọ́wọ́ wa bàbá tẹ̀lé wà nípò kékeré kan níbi lóòpè kò sọ lọ́wọ́ mọ́ àdéhùn tí pẹ́lú ló fi wá bẹ̀ sọ alẹ́lẹ́lá jó ìṣà tó ṣe kí ní bọ́jà lákàtà mi báyìí àgbéraga kọ́ kejì 50 láti ní mo wò ní stroke lákàtà tó dá mi lójú tó bá mú èdè méjì tí bá ṣe ilẹ̀ tí a bá ṣe àlàwọ̀ tó wẹ̀ tó ṣe tó bá dọ̀lá tí bá lóyàwó rẹ̀ lè mọ̀ mo jẹ́ stroke náà ni tí wọ́n pọ̀lọpọ̀ àṣà mi náà wà tó lọ́wọ́ nú àbá ṣiṣẹ́ fún alóògùn fún asọ̀fà ayáwó owó sàn àbí wọn abẹ lọ́wọ́ àbí wọn stroke ṣé tàbí aláṣẹ àbí iṣẹ́ ìṣẹ́gun àbí ṣuga àmúbọ́ kò sọ́nà tó díjú ta lè dálẹ̀ láti tí ọ̀nà rẹ̀ ní padà orúkọ àti máṣe ọdún ẹ̀ ń sìn onímọ̀ ló ń gbélẹ̀
olórí àti ìgbélẹ̀ mi ìdẹ̀ sọ pé kọ́ báyìí kọ́ máa ń donate. ó nígbà tẹ́ ń ṣọdún ayélujára. October ni máa ń ṣe October end ni every year October end. tọdún náà dẹ̀ máa wáyé. 28 29 October ọdún yìí sọ ti wà ní ẹ̀sán báyìí. àwọn agbègbè kan wà tó máa ń sọ pé àwọn olè máa wá dà wọ́n láàmú, ǹjẹ́ èèyàn lè lọ fi ayélujára lọ sí àwọn agbègbè yẹn láti dẹ́kun? Ó wà bẹ́ẹ̀, nǹkan tí kí náà fi ṣe bí bẹ́ẹ̀ ti sọ yẹn náà pé ní condition á sì ẹ̀sìn ti da gbogbo ẹ̀rú, ẹ̀sìn ti dàrú. Wọ́n jí mọ́tò kan ṣèṣà lẹ́jẹ́ mẹ́ta yìí, ẹni tó mọ ṣé fún torí mọ́tò ẹ̀ tó sọ pé báyìí la wà àwọn ló tẹ̀lọ́ bá lè yẹn bá jí ojú fún wa dé ìwà tó sọ nìkan ní ọ̀rọ̀ ìsìlámù gbà káwọn ṣe kí ní ẹbọ jàre. So alẹ́la lè ṣe bọ̀ tó alẹ́la kì í gbé tutù, alẹ́la kì í gbé pèsè. So wọ́n lọ kó lé kan ní Àtọ̀ǹtà ní Sokoto road, mo mú ní ọ̀bá alẹ́la mú lọ bẹ̀ tí wọ́n ti kó lé ẹ̀mọ iṣẹ́ alẹ́la mẹ́ bàtọ́ dẹ̀ máa fi tó gbé 7 days náà tó ṣe alẹ́la mú kan ní àṣírí wọn tú wọ́n wá dùn fàkíyèsí ẹ̀ fún wọn police station àtọ́. So àmì ìgbà náà tí mo gbé lọ wá kan lẹ́gbẹ̀ẹ́ kò sí tó ti jí nǹkan tí mo lè bẹ̀ lọ ṣiṣẹ́ alẹ́la tó bá pè é tó máa pè wá pé wọ́n jí nǹkan lọ́bẹ̀ ní àmà alẹ́la èmi dẹ̀ bí la máa di jí àyíkan ní gómìnà òdùnà tó lọ gbé 2 something million bí wọ́n 2 million lọ gbé wáyé tí mo fẹ́ alẹ́la wa ẹni tó mú yẹn kò lọ sẹ́ni alẹ́la gbà mọ́ òrùn débi ètò náà kò lówó mo rí o lè ṣe tùmí níwọ̀n bàbá ẹ̀ máa lọ. So àlèfẹ́ alẹ́la wa mọ́tò tó lè bá wọlé àlè fi wá. ìyẹn ni pé ẹni tí ayélujára bá mú tó bá ti jẹ́wọ́ á tún lè tú sílẹ̀. Àwọn ọ̀rẹ́ àwọn ló kún ìbàyí tá la bá mú wọn tó tá la bá mú wọn àwọn rèé àwọn tá la mú rèé. So tó bá ti mú wọn àwọn rèé gbogbo eléyìí bíbáyìí náà bíbáyìí ní gbogbo wọn. So orúkọ bẹ́ẹ̀ yẹn ó pọ̀ ń bí àìmọ̀ fọ́tí mi tó ti bàjẹ́ gan àwọn rèé. So ibi ni gbogbo ilé náà ti ṣe kíní ibi báyìí náà ni gbogbo wọn. So tá la bá mú èèyàn wọn á rù wá tó bá dẹ̀ ti jẹ́ òun tó bá ṣe àìsírí tó fún a máa lọ lálàáfíà. So àìlọ́la fi bẹ́ẹ̀ pààyàn ṣùgbọ́n kan tó ṣẹlẹ̀ ni pé tẹ̀ bá dé general fifty kan lóṣù ẹ̀bọ àìlọ́la ń bẹ̀ general fifty sọ̀rọ̀ kò sọ pé tẹ̀ máa dé general ten bọ̀ àìlọ́la ń bẹ̀ tí wọn ò dẹ̀ ní mọ̀ pa àìlọ́la ló mú mo ní lé àmì kan lọ ní gbẹ̀mọdé ló ń gbé ó lọ sí kéésì kò tó dé wọn wọbẹ̀ wọn kẹrù ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kò tí mọ́ láti mẹ́ràn nìyẹn gbogbo fẹ́ lọ́la wà báyìí láti gbá àwọn tó kó iṣẹ́ ẹ̀ mú nìyẹn àdìgbà tó bá di ní kí tó máa dé kirikiri pé àwọn ò ṣe kéésì yẹn mọ́ tí àwọn tó mú pọ̀ ń bẹ̀ bí wọ́n jí ọ̀kadà bí wọ́n jí fóònù afáìlẹ́la wa kó padà lọ mú wọn. So iṣẹ́ tí afáìlẹ́la ṣe pọ̀ tó bá dẹ̀ mọ́ tó bá di gbọ́dọ̀ bá ṣètò fún alẹ́ àmọ́ fi wọ́n lé báyà tí sọ̀ lọ́wọ́ ṣe mọ èdè tó máa ń lọ́wọ́ báyìí wọ́n ti gbé débi oníkọ́ra kò sì tó kí bá wọn ṣe torí báìbù ló ń fẹ́ kọ́ ẹlẹ́ṣẹ̀ olùkókó wàdà ọ̀hún ni alẹ́la dẹ̀ fi táyé lẹ̀ kó mú káyìndé kò ń ṣe káyìndé lẹ̀ kó mú táyé kì í ṣe yàn mú alẹ́la yàtọ̀ sí tọ́ndà gbogbo àwọn òkè ogun sáàdì Ọ̀yọ́ sáàdì wọ́n fi tọ́ndà bára wọn jà lérí wọn gboko wọn gbàyà wọn lò sọ alẹ́la ṣe lò bẹ́ẹ̀ ẹnìkan máa tẹ̀jọ́ ń du iṣẹ́ kan aláyé ni kò bá ń pa kò ní ṣe nídìí alẹ́la ẹnìkan mọ́ kọ́ni sí kò bá alẹ́la kò bá ń pa kò ní ṣe nídìí alẹ́la bí iṣẹ́ alẹ́la ti rí pé ẹnikẹ́ni tó bí lóbi náà fàbẹ́ gbé jáde tó bá ń dà máa yé mi alẹ́la bá mi bẹ̀ kó já tó bàjẹ́ ọjọ́ kó jásẹ̀ ọ̀nà oníṣẹ́ alẹ́la o. táwọn èèyàn bá fẹ́ kàn sí yín kọ́ táwọn bá fẹ́ kàn sí mi ní fóònù nọ́mbà mi náà ló yí sí láti tètè fi kọ̀lẹ́tì lọ́ọ̀tà wa ní 08055168825. ẹ sọ lẹ́ẹ̀kan sí. 08055168825. ẹ lákòótán ìta fẹ́ fi káàdì ẹ̀ ńlẹ̀ àwọn ọkàn náà àwọn ẹ mọ̀ pé àwọn ọlọ́ṣun náà wà tó máa ní wọ́n fẹ́ lọ rárí Ọ̀ṣun ṣé ó ṣeé ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ayélujára? Òun náà ni ètò náà lè bá mi lẹ́nu ẹ̀ ọlọ́ṣun tó bá rárí Ọ̀ṣun òṣàtúnfẹ́sìn ó lọ mọ kúlẹ̀kúlẹ̀ díẹ̀ níwọ̀nba. So ayélujára náà wà ẹ bá wò dáńsì wọ́n tó mẹ́ta mẹ́rin tó ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ tó àkàlẹ̀ dáńsì ìgbín náà láti ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀ lọ. So wípé èèyàn rárí ayélujára náà ni tó tẹ́ bá kọ ìwọ tó ṣe ń bẹ̀ kò lè yé yín. Àwọn kan wà níwá tó rárí o tọkọ̀ bẹ́ẹ̀ fún lábàtà tó jọ bẹ́ẹ̀ lò pé ayélujára mo fẹ́ gbà condition ẹ̀ láìláìlá ẹlòmíì gbà sílé mo ní ọ̀nà tó gbé lọ sí UK tó fi ń ṣọ́ra ẹ̀ níwọ̀n bá tó gbé travel mo sì lọ́wọ́ sí ó sì dé kò tí ju oṣù kan ó lè tán mú sára. ìyẹn ni pé èèyàn lè lo ayélujára náà gẹ́gẹ́ bí security ló wà fún kì í ṣe ká security láìláà fún security ọ̀sìn fún àwọn adùtì ni tábàjẹ́ tó lálàkàlà pé ó ga àjẹpọ̀ tábà ṣàlàyé fún tán ayélujára pàtàkì máa ń múrin àní kò máa fi rọrí kò sáà jẹ́ òun náà.
tán bá fẹ́ jíyàn gbé ńkọ́. tó bá fẹ́ jí dábàá ti ní àìlera lára kò sí ibi tó bá lọ́nà ibi akóró bí mọ́tò tí mo lọ sí ẹ̀ lè bá kẹ́ dá pín ògùn kan lára àìlera ìgbòho lọ́wọ́ ẹ̀mọ́ jáde náà nìyẹn torí ibi tó fẹ́ ṣẹlẹ̀ àìlera ti mọ̀ kí ibi tó ṣẹlẹ̀. Nọ́mbà 2 wọn tó fẹ́ pe Ọlọ́run pẹ̀lú inú kan má sí gbárùmalẹ̀ pẹ̀lú inú méjì inú mẹ́ta má torí owó tẹ̀lé gbárùmalẹ̀ má torí ẹran tẹ̀lé gbárùmalẹ̀ òun lálá fi yàtọ̀. Ìmọ̀ wo la fẹ́ fún àwọn èèyàn nípa ìwọ tó wà láàrin ìṣẹ̀ṣẹ̀ wá ń sìn lọ́wọ́ tí ìbílẹ̀ tẹ̀ ń lọ yìí báyìí àwọn èèyàn náà nìkan ṣe ọkàn akin kọ́mọ̀kan tó ń ṣe ń bẹ̀ kan wọn tá à ń dira ogun fún ló padà yẹ̀yẹ̀ wa. Bàbá àwọn tó pe Jésù ọ̀pọ̀lọpọ̀ wọn sì àkàtà náà ló wá kò tí ń sọ ọmọ lákàtà yìí lọ́la ìjọ Friday mojú Saturday máa ń ṣe ẹ̀sọ́ ìlẹ̀la mọ́jú àwọn ẹlòmíì tó wá pé Saturday tó lè wà ní ìjọ Friday tó lè wà ní Saturday láwọn èèyàn ńlá tó ló kọ́ tó lẹ́sìn tòótọ́ dábàá mọ̀kàn tá à ń ṣe ń bẹ̀ wọn ni máa yẹ̀yẹ́ wa orí ìtàn yẹn sọ lẹ́ẹ̀kan ti pé ẹni tó rárí Ọ̀ṣun mà tó bá débi òrìṣà ẹ lè fi wẹ́n tí ò rárí o tó ẹni tó rárí kò ṣàdéwọ̀ òrìṣà yẹn ní gbogbo kòkò kan balẹ̀ kó bu yẹpẹ̀ sí kó bomi kọ́ náà tún dídé kó lo kírímù. So àìlera náà tó bá jẹ́ ẹni tó kọ á ti kọ lọ́dọ̀ wọn ọ̀gá ẹ̀pẹ̀ bọ́n ti ń ṣeré ni mo sọ fún àwọn ọmọ mi kan ọ̀tọ́ bá ti máa ṣọdún sí ẹ bá ìkálẹ̀ mi ìlàjẹ ìrìnjẹ ìjì ògbómọlẹ bàbá lálẹ́jọ́ Friday àwọn ọjọ́ ìṣẹ̀lẹ̀ la mójú tí wọ́n ti máa bẹ̀rẹ̀ pé wọ́n ṣe ní mímọ́ lọ́lọ́run fẹ́ mímọ́ ni tá bá ṣe ní mímọ́ kò sígbà tí àlè rọ́nà lọ kò sígbà tí àlè rọ́nà lọ owó là ń lé mọ́tò 5 million mọ́tò 7 million kí la fẹ́ fi yẹn ṣe ẹni tó bá lé kan tá kọ́ ọ̀kàkọ́tọ̀ bọ́tò ní padà alòdì sọ́lọ́run alòdì sóríṣà tó kọ́ ọ̀yàn akọ́ṣe ní mímọ́ kọ́ṣe níwọ̀nba ibi tó rí máa dé ẹ̀sán ìṣẹ́ láì dé bẹ́ẹ̀ àwọn alẹ́ láti mi sọ tí babaláwo alẹ́ láti àwọn kì í lé ilé àìlé mọ́tò torí ẹ lè pẹ́ ránṣẹ́ kálá ní ọ̀gbọ́dọ̀ jẹ́ kọ́ lọ́ọ̀rì mọ́lẹ̀. A lè sọ pé iṣẹ́ ìyá àwọn gbọ́ndẹ́ tán a lè kúbi kálá ní 20,000 ní kágbà ẹ̀sán tá a lè bá fà wá àmọ́ ń tẹ̀lé àlágbára. Kẹfẹ́ mú kọ́ lákàtà ẹ̀sán àbálẹ̀ ẹ̀gọ́ tí wọ́n ọ̀fẹ́ ló tẹ̀lé tó bá lówó ọba lọ́fẹ̀ẹ́ àìṣẹ́ kọ́lá náà ti sílẹ̀ ìṣú lánàá gbà kí ò lẹ́nu ìmúlẹ̀ owó iṣẹ́ 1,500 ọmọ oníkọ́lọ́pù. Wàhálà láwà fún project wà fún ìṣẹ́gun wà fún ààbò. Ẹ bá a sọ fóònù nọ́mbà yín lẹ́ẹ̀kan. 080 55 16 8825.